ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mẹ́rin adúpẹ́ àyìn agbẹ́ ọ̀gá nítorí tó ṣe tánú ẹ̀ dúró láéláé bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba ìyìn wa a ó máa yàn títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àjẹ̀dẹ̀dẹ̀ wákàtí ọ̀wọ̀ yìí ọba tí ò jẹ́ àdòkú ọba tí ò jẹ́ kí wàhálà àdàmú kó jẹ́ ìpín wa bàbá tó dá wa sí ọba tó pa wá mọ́ ọba tó fún wa ní ìmọ́lẹ̀ tìní rí ní àti àlàáfíà àmọ́ lóore ọlọ́run májẹ̀mú bàbá gbọ́ ọpẹ́ wa a ó yàn títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ohun olúwa dáre látẹnu ìyá àdúrà ẹ̀rí abániṣẹ́ jp ìyẹn tó bá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní ìlú nàìjíríà níbí tó ń jáde láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nàìjíríà tí wọ́n ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ tẹlifíṣàn ní ìlú UK ní orúkọ jésù kristi olúwa yóò dì wá mú a dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK àti gbogbo àwọn ìgbìmọ̀ àti bàbá mọ̀mọ́ èyí tí ọlọ́run fi ṣe olùkáwọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò yẹn lórúkọ jésù bàbá mọ̀mọ́ ẹ ò ní gbèrè ìtìjú wọ́n ṣe ní kí ohun olúwa kó máa tẹ̀síwájú ní orúkọ jésù ayé yín ò ní ṣe dádúró fún ọ̀tá ohun tó yẹ yín yọ ayé yín ní orúkọ jésù yóò máa tẹ̀síwájú jésù kristi olúwa wa àmín lórúkọ jésù kristi. bá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún ìbéèrè kan tàbí ìkejì mọ́mì dáàdì tí a fẹ́ bá ìyá àdúrà ẹ̀rí abániṣẹ́ jp tá a fẹ́ bá wọn sọ̀rọ̀ tẹlifóònù nọ́mbà mi náà rèé 070 57 84 23 11 tẹlifóònù nọ́mbà náà ni wọ́n ti bá wa kọ síwájú ẹ̀ yẹn bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì ẹ pè ìyá àdúrà ẹ̀rí abániṣẹ́ lórúkọ jésù kristu olúwa yóò bá wa ṣe ètò náà láṣẹ pé tẹlifóònù nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 070
5784 23 11. Ohùn Olúwa náà rèé lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ á gbàdúrà. Ní orúkọ Jésù, ayérayé Ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ àyìn agbé ọ̀gá tó ṣe tánú ẹ̀dùn láéláé. Bàbá gbọ́ ọpẹ́ wa, bàbá gba àyìn wa. À ń lọ́nà ọ̀rọ̀ rẹ ní orúkọ Jésù, Olúwa máa bá wa lọ. Ètò tòní ní orúkọ Jésù, ó yá Jésù sọ ìnú ayé gbogbo orí kọ̀ọ̀kan ọkàn kọ̀ọ̀kan tí ó gbọ́ lórúkọ Jésù. Olúwa yóò dì yín mú, ọkàn yín yóò balẹ̀ lórúkọ Jésù. Olúwa yóò dì yín mú, ọkàn yín yóò balẹ̀. Ọlọ́run májẹ̀mú yóò wà pẹ̀lú yín, ọfà ayọ̀fẹ́ èṣù ò ní bà yín. Jésù Kristi Olúwa wa, àmín lórúkọ Jésù Kristi. Ohùn Olúwa fún wa ní ọ̀sán yìí, tí mo mú wá fún wa ní ọ̀sán yìí, tí a fẹ́ wò nínú Bíbélì wa, òun náà ni ọlọ́rọ̀. Ọlọ́rọ̀, ẹ mọ̀ pé kí ni ìtumọ̀ ọlọ́rọ̀? Ọlọ́rọ̀ ni gbogbo wa, gbogbo ẹni tó bá ti lédè ẹnu rẹ̀ bọ́, tí ò tọrọ jẹ, tó ń wọ̀ aṣọ sọ́rùn ara rẹ̀ tí kò tọrọ wọ̀, mọ́mì ọlọ́rọ̀ nìyẹn. Ó kàn jẹ́ wípé ní inú ayé tí a wà yìí, bí ìka wá ṣe rí, bọ́lọ̀ ṣe ṣàpẹẹrẹ ilé ayé nìyẹn. Ó lẹ́nìkan ó ní, ẹlòmíì ó ní, ẹlòmíì náà ó tún ní. Mọ́mì, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo ipò tí ẹ wà lónìí yẹn, àárín lẹ wà. Bẹ́ẹ̀ ni mà, bẹ́ẹ̀ ni dádì, ipò tí ẹ wà lónìí yẹn, àárín lẹ wà. Ẹlòmíràn gan ò tí ì ní tó yín tó sì tún bẹ Ọlọ́run ní ipò tí ẹ wà ní. Àwọn ọlọ́rọ̀ gan tún fẹ́ ní sí ni. Ṣùgbọ́n ní ìgbà mìíràn ṣó lè jẹ́ súnmọ́ Ọlọ́run ṣá. Torí tí ọ̀rọ̀ bá pọ̀ tán ní lọ́dọ̀ ẹlòmíràn, kódà tán bá sọ̀rọ̀ Ọlọ́run létí rẹ̀ yóò mọ̀ ní Ọlọ́run, ṣé òun tún lè bí Ọlọ́run pẹ̀lú adúrú tó ní? A gbọ́dọ̀ máa bẹ̀ ẹ́. A ó máa bẹ̀ títí tá a fi kúrò nínú ayé ni. Torí ẹni tó ní yóò bẹ̀ kó lè bá a ní sí. Ẹni tí ò ní yóò mọ bí Ọlọ́run kó lè bá a ní. Mo sọ̀rọ̀ nípa ọlọ́rọ̀ kan, ó ní ọrọ̀ dáradára, ọrọ̀ rẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Jésù kún kọjá lọ ní tiẹ̀ ni. Ó mọ̀ọ́mọ̀ lọ dúró ní ojú ọ̀nà tí Jésù ó gbà kọjá. Ó sáré súnmọ́ 17-31 rẹ̀ ni ọ̀rọ̀ yìí wà. Ìwé Máàkù lẹ́yìn Mátíù ni. Bẹ́ẹ̀ ni, Mark 10:17-31. Níbẹ̀ ni ọ̀rọ̀ yìí wà. Ó kéré ṣùgbọ́n ó ṣe iyebíye púpọ̀ jù. Mo fẹ́ kẹ́ jẹ́ àrò tó jẹ́ in tí ọ̀rọ̀ yìí túmọ̀ sí. Àti tí Jésù sọ yìí ṣó ní ìtumọ̀ nínú ayé mi àti ẹ̀yin. Àti pé kí ni Jésù fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí sí ọlọ́rọ̀ yìí. Ìwé Mark 10, ẹ̀yìn Matthew gangan ló wà. Mark 10:17-31. Jésù sáré súnmọ́, àwọn sáré súnmọ́ Jésù, ọlọ́rọ̀ yìí sáré súnmọ́, ó sátẹ̀lé. Ó wá sọ fún Jésù pé òun fẹ́ ṣe kí ni? Òun fẹ́ jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀. Òun fẹ́ máa tẹ̀lé. Jésù wá sọ fún pé gbogbo ohun tóun ó kà á lẹ̀ yìí, ǹjẹ́ ó ti ṣe é? Wọ́n ní ṣé ò ṣe àgàbàǹgebè? Ṣé kò parọ́? Ṣé kò parọ́ mọ́ ọmọnìkejì rẹ̀? Ṣó ṣe òtítọ́? Ṣó sì ní ìtẹríba fún ìyá àti bàbá rẹ̀? Ẹ̀rí báwọn ọ̀rọ̀ yẹn lágbára. Ó ní ṣó ń ṣòtítọ́? Ṣé kò ṣe panṣágà? Ṣé kò jẹ́rìí èké? Ẹ wo àwọn ìbéèrè tí Jésù ń béèrè yẹn. Ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí lòun ń ṣe.
tóun ò fọwọ́ sí tóun yà fún ó wá tún sọ fún pé ṣé ó ń bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ̀ ó tún dá Jésù lóhùn pé gbogbo èyí lòun ṣe. Jésù ní tó bá wá rí bẹ́ẹ̀ wàá wá lọ ta gbogbo dúkìá rẹ gbogbo ọrọ̀ tó ní pátápátá lọ tà á dànù kó wá kó fún àwọn ọmọ aláìní. ṣé ènìyàn lè gbọ́rọ̀ ọ̀rọ̀ báyìí ní àkókò tí a wà yìí? òun náà mo fi béèrè lọ́wọ́ wa pé ṣé ọ̀rọ̀ tí a ní ò ti ru bò wá lójú láti lè má ké pe Ọlọ́run? ṣé ọ̀rọ̀ tá a ní ò ti ru bò wá lójú láti lè má ṣe àánú? ṣé ọ̀rọ̀ tá a ní ò ti ru bò wá lójú láti lè jẹ́rìí èké pa ènìyàn kan? torí nínú ọ̀rọ̀ tí ẹlòmíràn kó jọ nípa èké ni, nípa irọ́ pípa ni, nípa ìjẹ́rìí èké sí ọmọnìkejì ni. ẹ̀gbọ́n tí ó mọ̀ wí ni yóò máa sọ pé ayé yìí làwọn ó ṣe káwọn tó lọ ṣe ọ̀run. ẹ gbọ́, ṣé ọ̀rọ̀ tí a fẹ́ kójọ yìí ṣé ó mọ́? kí ni ohun tí Jésù fẹ́ fàyọ fún ìránṣẹ́kùnrin yìí? kí ni tí Jésù fẹ́ kí ìránṣẹ́kùnrin yìí kó mọ̀ gangan? ó ti mọ̀ wípé ọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ̀ kò jó súnmọ́ Ọlọ́run. ó mọ̀ fẹ́ kó súnmọ́ Ọlọ́run, kó mọ Ọlọ́run ni. òun náà ni mo fi ń bèrè pé ọ̀rọ̀ ti ẹlòmíràn a máa yà mí lẹ́nu nígbà mìíràn tí n bá ń wo ẹlòmíràn tó bá ní kó jọ kó gbàdúrà. tó bá ń gbàdúrà báyìí ẹ mọ̀ pé ìròpó ń gbàdúrà nílé. bí ó tiẹ̀ ṣe bẹ̀rẹ̀ rẹ̀ gan ẹ ti mọ̀ pé eléyìí kì í gbàdúrà rárá. nígbà tó ti rí pé òun fẹ́ lo 50,000 òun wọlé òun mú ni, òun fẹ́ lo 3 million àkáǹtì rẹ̀. mò ń wo ẹlòmíràn débi pé ATM tí ń bẹ ní ọwọ́ rẹ̀ ó lé 40 different colour orúkọ ló fi sí wọn nítorí ọrọ̀ ó ti pọ̀ jù. wọ́n wá ti rúbò ó lójú débi pé kò súnmọ́ Ọlọ́run. wọ́n mọ̀ wípé Ọlọ́run fẹ́ gbàkóso ayé ìránṣẹ́kùnrin ni. fúnra náà ló kú lọ dúró sójú ọ̀nà tí Jésù ó gbà kọjá. ló wá ń béèrè pé ọ̀gbẹ́ni èmi fẹ́ máa tẹ̀lé ìwọ, rábì mo fẹ́ máa tẹ̀lé ọ. ó wá sọ fún Jésù, wá ń dá lóhùn pé bí ìwọ bá tẹ̀lé mi àwọn òfin tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ yìí ṣó o ti kógo já níbẹ̀? nípasẹ̀ àìlè kógo já níbẹ̀ ò lè tẹ̀lé mi. àwọn òfin tí èmi fẹ́ kà sílẹ̀ ṣó o ti kọjá níbẹ̀ àbó sì ń ṣe lọ́wọ́lọ́wọ́? ó sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, ó ń béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé kò máa ṣe panṣágà? bí obìnrin mi bá kọjá lójú níwájú ọkùnrin mi tí í ṣe ọkọ ọlọ́kọ yóò ti fẹnu jẹ́ tán. bó bá kọjá lásán bí ṣe ń la hán ní ọmọ bẹ́ẹ̀ ni ọmọ ńlá ọwọ́ rẹ̀ yóò ti fẹnu ṣe gbogbo tó bá yẹ kó ṣe lára rẹ̀. ìwà panṣágà ni. obìnrin tó bá púpọ̀ gbọ́dọ̀ kọjá lójú ọkùnrin mi. nípasẹ̀ tí wọ́n bá ń bá sọ àwọn tí wọ́n jọ jókòó tó ń sọ̀rọ̀ gan wọ́n rí i pé wọ́n ti máa pè yóò ti wà carried away nítorí pé kíni ó ti fi ojú ṣe panṣágà àti àgbèrè ní ara rẹ̀. obìnrin tó sanra ò gbọ́dọ̀ kọjá lójú ọkùnrin mi. yóò ti fi kíni yóò ti ṣe panṣágà tán pátá lára rẹ̀ nípasẹ̀ pé kó lè bá a ṣubú. Jésù wá dáhùn pé ṣé ìwọ kò lè ò ṣe panṣágà? ó ka gbogbo àwọn òfin, o gbọ́dọ̀ parọ́, o gbọ́dọ̀ jẹ́rìí èké, kò gbọ́dọ̀ ṣojú kòkòrò. ṣé gbogbo èyí ó lòun gbogbo ẹ̀ pátá lòun ti yà sílẹ̀ tóun ò ṣe mọ́? ó wá sọ fún pé ṣé òun bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ̀? ó ní gbogbo ẹ̀ ló ṣó ní lẹ́yìn èyí ó ló tẹ̀lé mi. ṣùgbọ́n kan tó tún wà bẹ́ẹ̀ ni pé gbogbo ọ̀rọ̀ tó wà ní ọwọ́ rẹ̀ yẹn lọ́ọ́ ta gbogbo rẹ̀ kó dànù kó lọ kó fún àwọn ọmọ aláìní.
mò ń sọ fún wa pé Jésù mọ̀ọ́mọ̀ fẹ́ kó dá Ọlọ́run mọ̀ ni nítorí pé kí ni ọrọ̀ tó ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí ó ti pọ̀ jù débi pé kò súnmọ́ Ọlọ́run mọ́. ọrọ̀ ayé tí ó tán ní ìjọ kan, ọlọ́rọ̀ bí nǹkan lè kú tán nígbà mìíràn wọ́n máa wò àwọn ọmọ rẹ̀ máa sọ pé wò ó dádì mọ́mì wa àgbà kíní kankan a ò fẹ́ kẹ́ ẹ sin bàbá a ò fẹ́ kẹ́ ẹ sin sí àwọn ilé yẹn toró lè dọjọ́ wájú káwọn fẹ́ tà dànù. ọ̀rọ̀ ti ayé nìyẹn. ṣùgbọ́n ẹlòmíràn ní ọrọ̀ yìí débi wípé yóò rí aláìní ní ìhà rẹ̀, yóò ní aláìní ní ẹ̀gbẹ́ rẹ̀, yóò máa ní àdòǹkìá ni wípé kò kan òun rárá láti lè ṣe kíni, láti lè ràn án lọ́wọ́, láti lè fà á lọ́wọ́ sókè. àwọn ìyá bàbá wa máa sọ pé àríṣe laríkà àríkà bàbá àrègún ni. ohun tá a bá ṣe léni ọ̀rọ̀ ìtàn ní lọ́la. ṣé ọ̀rọ̀ tó wà ní ọwọ́ ẹ̀yin yẹn mọ́mì, ṣé ọ̀rọ̀ tó wà lọ́wọ́ yín yẹn dádì mi, ṣáà lè sọ pé nípasẹ̀ ọ̀rọ̀ nì àìmọye ènìyàn ló ti dìde ní ìdí rẹ̀. Jésù mọ̀ọ́mọ̀ fẹ́ kó ṣe kíni, kó dá Ọlọ́run mọ̀ ni tòró mọ̀ wípé nípasẹ̀ ọ̀rọ̀ yìí kò súnmọ́ Ọlọ́run mọ́. nípasẹ̀ ọ̀rọ̀ yìí wọn ò kọ́ síbẹ̀ wípé ó ní ilé ìsìn tó ti lọ ṣèsìn mọ́, wọ́n kàn sá pè ní ọlọ́rọ̀ ni. ẹ sì wo ọ̀rọ̀ tí Ọlọ́run máa ń ṣe fún ènìyàn. ẹlòmíràn á fún ní ìgbà tiẹ̀ ní àárọ̀ kùtùkùtù, yóò jí báyìí yóò ní ọ̀rọ̀ yẹn á ní títí di alẹ́ rẹ̀ ni. ẹlòmíràn ní ọ̀sán gangan ní ọ̀rọ̀ rẹ̀ yóò dé, yóò wá ní láti àárọ̀ ọ̀sán yẹn yóò ní títí di alẹ́. bẹ́ẹ̀ ẹlòmíràn àṣálẹ́ ní tiẹ̀. ẹlòmíràn kò sí ohun tí ó lè ṣe, kò sí àdúrà tó lè gbà, kò sí ọ̀nà tó lè tọ̀, a ò fi yé, a ò sì sọ pé yóò padà ní ọrọ̀ ní ayé. ṣùgbọ́n tó bá wá rí pé èmi àti ẹ̀yin ní ọrọ̀ kan ní ọwọ́ ní àkókò yìí, ṣé ọrọ̀ yẹn ṣó jẹ́ ká mọ Ọlọ́run? ṣé ọrọ̀ yìí ṣó jẹ́ ká súnmọ́ Ọlọ́run? torí Jésù tó ní kó lọ ta gbogbo rẹ̀ kókó fún àwọn ọmọ aláìní yẹn, ó mọ̀ọ́mọ̀ fẹ́ kó súnmọ́ Ọlọ́run ni. mọ́mì dádì, ká má jẹ́ kí ọrọ̀ ayé yìí kó rúbò wá lójú láti lè súnmọ́ Ọlọ́run. ká má jẹ́ kí ọrọ̀ tí a ti ní, ẹ pẹ́ yín òkú tí ì ní kankan, ẹ sì ń struggle náà ni. bẹ́ẹ̀ bá struggle tọ́lọ́run bá gba struggle yẹn lájẹ́ pé kẹ́ ẹ padà mókè, ẹ máa tún mọ Ọlọ́run sá, ìbéèrè ni. ẹlòmíràn ní ọrọ̀ yìí títí àwọn òbí rẹ̀ ò jẹ nínú ọrọ̀ yìí. ẹlòmíràn ní ọrọ̀ yìí títí àwọn òbí rẹ̀ ò jẹ nínú ọrọ̀ yìí, ẹbí rẹ̀ kankan ò jẹ nínú ọrọ̀ yìí. kàrà tí ẹbí ò bá jẹ nínú ọrọ̀ yìí, ìyá máa kó dànù ni. ọrọ̀ ayé, ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run ní àkókò yìí. ká má wò pé owó àti ipò kankan èyí tí ì sí fún wa, gbogbo ẹ̀ yóò dé bá wa nígbà tá a bá mọ Ọlọ́run ni. àti owó àti ipò yẹn á ti bá Ọlọ́run lọ́wọ́ wa wípé a súnmọ́ Ọlọ́run. lórúkọ Jésù a ò ní gbé èrè ìtìjú. mọ́mì dáàdì mo ní lórúkọ Jésù a ò ní gbé èrè ìtìjú. ẹja gbàdúrà, ẹja sọ fún Ọlọ́run. ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa wá rọ̀ mí ní ọrọ̀ rẹ. ọrọ̀ tó dára ń bẹ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè, ọba tó pọ̀ ní ipá àti agbára. lọ́sàn-án Olúwa wá rọ̀ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa kó wá rọ̀ yín ní ọrọ̀ rẹ̀. mọ́mì, ẹ ní ìdí ọrọ̀ Ọlọ́run. ọrọ̀ Ọlọ́run èyí tí ò ní gba Ọlọ́run kúrò ní ọwọ́ yín ni mò ń béèrè fún ayé yín. èyí tó yẹ pé yóò bọ Ọlọ́run ní ọwọ́ yín tí ò ní gba Ọlọ́run kúrò ní ọwọ́ yín, mọ́mì dádì, lórúkọ Jésù la yóò rọ̀ fún yín. ọba májẹ̀mú yóò rọ̀ yín ní ọrọ̀ rẹ̀. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. ẹ jẹ́ tún gbàdúrà yìí. ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, ọrọ̀ tí ó wá sínú ayé mi tí ò ní ṣekú pa mí. àwọn ọrọ̀ kan bẹ ní ìta nísinsìnyí tí àwọn ènìyàn ń rí ṣùgbọ́n tó ń dá wàhálà sínú ayé wọn. a ò gbọ́dọ̀ béèrè fún eléyìí.
ọ̀rọ̀ tí ó ní ìfọ̀kànbalẹ̀ ètí ẹbí àti ará yóò mọ̀ nínú ayé mi pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ rọ̀ mí ní ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yá kó rọ̀ fún yín ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Ọlọ́run má jẹ̀mú o ọ̀rọ̀ Ọlọ́run tí gbogbo ayé ó mọ̀ tí wọ́n rí ní ọwọ́ yín lónìí ní orúkọ Jésù Olúwa kó rọ̀ fún yín ọkàn yóò balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi Ọlọ́run má jẹ̀mú kó fi àṣẹ dá yín lò ẹni mímọ́ Ísírẹ́lì kó fi àṣẹ dá yín lò ọba ẹni mímọ́ Ísírẹ́lì ní orúkọ Jésù yá kó rọ̀ yín ní ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. À ń lọ ní àdúrà ìpele àdúrà mìíràn ẹ já sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa ràn mí lọ́wọ́ ẹ̀yin náà máa payẹ yín ní ìrànlọ́wọ́ láì tó tayọ òye tẹ̀yìn gangan ṣùgbọ́n tẹ́ mọ̀ mọ̀ pé yes Ọlọ́run ṣàánú yóò ràn yín lọ́wọ́ kọ́dún ìkó tó parí bàbá o Olúwa kó ràn lọ́wọ́ sí yẹn gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Ọlọ́run má jẹ̀mú o bàbá o Olúwa kó ràn àánú sí yín ó yá kẹ́ ẹ rà àánú gbà bàbá jẹ́ ẹ rà àánú gbà ọmọ jẹ́ ẹ rà àánú gbà ẹ má. Jésù Olúwa wa àmín àmín. mi ayaba anímọ̀ṣàwọn ọláọlà àdúrà tí mo gbà fún ọmọ yín ní ìjẹ́jọ lórúkọ Jésù Ọlọ́run yóò mú ọmọ yẹn ní ìwòsàn tó péye nítorí pé àìsàn ò gbọ́dọ̀ ṣe ọmọ fún yín tá a bá rí agbára kágbára tó lè máa rán ogun àìsàn sínú ìdílé yẹn lọ́wọ́lọ́wọ́ Olúwa kó dá lẹ́bi ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù mọ́mì lónìí ní orúkọ Jésù ìwòsàn tó péye ó yá kó wọ inú ìdílé yín lọ ọmọ tó ń ṣàìsàn yẹn láti ìjẹ́jọ́ láti wákàtí ọ̀wọ̀ yìí lórúkọ Jésù mo ní yóò yè mọ́ yín lọ́wọ́ Ọlọ́run májẹ̀mú yóò jí ó yè wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí yín mọ́mì ayaba o lórúkọ Jésù ò ní fojú sunkún ọmọ náà màmá anímọ̀ṣàmúlẹ̀ ní fún ọmọ náà tá a bá rí agbára kágbára tí òyìnbó Ọlọ́run àlàyé sọ̀rọ̀ nípa rẹ̀ tó lè máa fẹ́ rán wàhálà àti ìdààmú sí yín lórí ọmọ lórúkọ Jésù Olúwa kó dá wọn lẹ́bi ikú Ọlọ́run májẹ̀mú kó gbé yín tayọ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi òun tó jẹ́ kí n kọ́kọ́ gbàdúrà yẹn ni wípé àti ìjẹ́jọ́ tí mo ti rí àkọlé yẹn ni mo ti ń gbàdúrà fún ọmọ yẹn lórúkọ Jésù Ọlọ́run yóò dáwọ́lé ọmọ náà ogun ẹ̀ṣẹ̀ yẹn kò ní borí ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi ó yẹ ẹjá sọ fọ́lọ́run ó yá Olúwa wá wò mí ṣe láàánú ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ayé ti mọ̀ mí mọ́ orúkọ rẹ ó yá wá wò mí ṣe láàánú ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Ọlọ́run kó wá wò yín ṣe láàánú ayé ti mọ̀ yín mọ́ Ọlọ́run májẹ̀mú kó wò yín ṣe láàánú àánú tó yẹ yín tó tọ́ sí yín yẹn gangan lórúkọ Jésù Olúwa kó fi lé yín lọ́wọ́ mọ́mì dáàdì Olúwa yóò fi lé yín lọ́wọ́ ọkàn yín yóò balẹ̀ ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi Ọlọ́run májẹ̀mú ó yá kó wò yín ṣe láàánú ẹ̀mí ọba tó pọ̀ nípa tó kó wò yín ṣe láàánú bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi iṣẹ́ pàtà máa ṣe ní ọ̀sán yìí ẹ tètè bá mi ṣe rẹ̀ fún èèyàn mẹ́ta ní kámọ́nkíá wípé àdúrà yẹn ti bẹ̀rẹ̀ ní ọwọ́lọ́wọ́ báyìí ẹ já sọ fọ́lọ́run Ọlọ́run o ilẹ̀kùn ayọ̀ mi Olúwa ṣí sílẹ̀ ilẹ̀kùn ìgbéga mi mò ń kàn lọ́wọ́lọ́wọ́ Olúwa ṣí fún mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù ilẹ̀kùn ayọ̀ yín Olúwa kó ṣí sílẹ̀ ilẹ̀kùn ìgbéga Olúwa ṣí sílẹ̀ fún yín ilẹ̀kùn àánú lórúkọ Jésù mo ní òní tì mọ́ yín ilẹ̀kùn ìbùkún ńlá lórúkọ Jésù mo ní òní tì mọ́ yín ilẹ̀kùn ìṣerere ńlá ní orúkọ Jésù ó yá kó Olúwa kó ṣí sílẹ̀ fún yín mọ́mì dáàdì lórúkọ Jésù ilẹ̀kùn ayọ̀ yóò ṣí sílẹ̀ fún yín kọ́dún tó parí mọ́mì a ó ṣí ohun rere kàn yín
ohun rere tó tó tú pẹ́lẹ́ lórí tó tó sọ pẹ́lẹ́ lórí ní orúkọ Jésù yóò wọ inú ibùgbé yín wá bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ já lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ta lẹni tó ń ro ikú ro ayé mi ta lẹni náà tó ti ara obìnrin jáde èyí tó ń ro ikú ro ayé mi tó fi kú wá ayé mi kiri lónìí ní orúkọ Jésù Olúwa fi kọ́kọ́rọ́ sàlẹ̀lẹ̀ lọ́wọ́ ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ta lẹni náà tó fi kú wá ayé yín kiri ta lẹni náà tó fi kú wá ayé mi kiri lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù Olúwa fi kọ́kọ́rọ́ yàrá sàlẹ̀lẹ̀ lọ́wọ́ Ọlọ́run má jẹ̀mú o kọ́kọ́rọ́ yàrá sàlẹ̀ ó yá fi lé lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tó fi kú wá ayé yín kiri yẹn ní orúkọ Jésù yóò gbèrè ikú òjijì ni bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ tún gbàdúrà yìí ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára orí mi má gbàbọ̀dé ibi tìmí ẹ̀mí mọ́ o ẹlẹ́dàá mi má gbàbọ̀dé ibi tìmí ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù orí yín ní orúkọ Jésù kò ní gbàbọ̀dé ibi tìyín ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára kò ní jọ́rí yín ó gbàbọ̀dé ibi tìyín Ọlọ́run májẹ̀mú kò ní jọ́rí mi ó gbàbọ̀dé ibi tìmí lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù tá a bá rí ẹnikẹ́ni tó ń dáná ibi lórí ọ̀rọ̀ yín lónìí ní orúkọ Jésù ó yá iná rẹ̀ kó dà lé lórí bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi Olúwa fàṣẹ dá wa lóhùn ẹni máa ń ṣẹlẹ̀ ó yá fàṣẹ dá wa lóhùn orí wo ò ní gba ibi ò ní ṣe kòńgẹ́ wa bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ sáré tún gbàdúrà yìí ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Ọlọ́run o gbogbo ohun tí ń ṣe látà ikú gbogbo ohun tí ń ṣe látà ìbànújẹ́ lórí ọmọ Ọlọ́run gbà mí má jẹ́ wọ́n fi ránṣẹ́ sí mi má jẹ́ ń tẹ́wọ́ gbà Ọlọ́run ṣàánú fún mi ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo lẹ́tà ikú lẹ́tà ìbànújẹ́ tí èṣù àti ọ̀tá ń pín kiri lórúkọ Jésù kò ní tẹ̀yìn lọ́wọ́ mọ́mí dáàdì ẹ̀rí pa ọmọ yẹn ti ń wọlé ní kọ̀ọ̀kan èjèèjì báyìí lórúkọ Jésù ọmọ yẹn ò ní bọ́ sọ́wọ́ ikú òjijì bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ á tún gbàdúrà yìí ẹ jẹ́ á sọ fọ́lọ́run ẹ má bínú mo ní kọ̀fù ni ẹ jẹ́ á sọ fọ́lọ́run ẹ mú ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa o níbo ni ògo mi wà ògo ẹlòmíràn ó sì rí ìlú ní ìlú bòmíràn Ọlọ́run májẹ̀mú níbo ni ògo mi ti ń sìnrú ìlú Ọlọ́run ṣàwárí ògo mi fún mi ta lẹni náà tí ògo mi sìnrú ìlú lọ́dọ̀ rẹ̀ bàbá o ó yá ṣàwárí ògo mi fún mi ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù níbo lògo yìí ti ń sìnrú ìlú lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù Olúwa kó ṣàwárí ògo yín fún yín mọ́mí dáàdì Olúwa yóò ṣàwárí ògo yín fún yín níbo lògo yín ti ń sìnrú ìlú yẹn gangan lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ó yá kó dé ògo yín padà lé yín lọ́wọ́ mọ́mí Olúwa yóò dé ògo yín padà fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ á sọ fọ́lọ́run Olúwa faṣọ ẹ̀sín ya kúrò ní ara mi ẹ̀yin náà mọ tí àwọn ènìyàn fi ń sọ̀rọ̀ ẹ̀sín sí yín ọba tó pọ̀ ní ipá àti agbára aṣọ ẹ̀sín aṣọ àbùkù tí ayé gbé wọ̀ mí ó yá fi jọ́nà má jẹ́ ń búrò ẹ̀nu ayé mọ́ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú o Olúwa kó fa aṣọ ẹ̀sín ya gbogbo aṣọ ẹ̀gàn gbogbo aṣọ ẹ̀ gbogbo aṣọ bó ṣe lọ náà ni ó ṣe bọ̀ lórúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú ó yá fàyà ẹnu ẹsẹ̀ ló yá fàyà gbogbo tí ṣaṣọ àbùkù aṣọ ẹ̀sín yẹn lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ńlá ní orúkọ Jésù ó yá kó fàyà kúrò lára yín ìrànlọ́wọ́ Ọlọ́run má jẹ̀mú ó yá kó fàyà kúrò níbẹ̀
àánú ọlọ́run tí faṣọ ẹ̀gàn ya kúrò nínú ayé ẹni tó bèèyàn bá rí ọwọ́ ọlọ́run tí ò rí àánú ọlọ́run aṣọ ẹ̀gàn sábà tètè fẹ́ fàyà ìrànlọ́wọ́ láti ọ̀run tí ń bá ní faṣọ ẹ̀sín ya ọlọ́run má jẹ̀mọ́ ya kó wọ inú ayé yín ìrànlọ́wọ́ èyí tẹ́ fi mọ̀ pé yes ògo ọlọ́run ti bẹ̀rẹ̀ sí tàn nínú ayé yín lónìí ní orúkọ Jésù ó yá kó fi lé yín lọ́wọ́ mọ́mì ìrànlọ́wọ́ ńlá lórúkọ Jésù Kristi ó yá kó tẹ̀ yín lọ́wọ́ iléeṣẹ́ yín tẹ̀rọ pé ó ti kú ó ti bàjẹ́ yẹn lórúkọ Jésù Kristi Olúwa jí dìde bàbá jí dìde aṣọ ara aṣọ náà ní ara aṣọ ni kí iléeṣẹ́ èèyàn kánà iléeṣẹ́ téèyàn ti ń jẹ téèyàn ti mú kó ti kú ẹ̀gàn ni pátápátá lórúkọ Jésù Olúwa fa ẹ̀gàn ya bàbá ó yá fẹ́ ẹ̀gàn yẹn ya lónìí ní orúkọ Jésù ò ní gbúrú ẹ̀gàn nìmọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa o dìde fún àánú mi ẹ̀mí mímọ́ o ayé tí ń fi ọ̀rọ̀ rẹ bú mi bàbá o dìde fún ìrànlọ́wọ́ mi ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ayé kú ti mọ̀ mímọ́ Olúwa dìde fún àánú mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú ó yá dìde fún ìrànlọ́wọ́ mi bàbá o mọ́mì Olúwa yóò dìde fún ìrànlọ́wọ́ yín ọ̀tá ìdílé fẹ́ ọkọ̀ ni dádì ọ̀tá ilé ìyá tí bàbá fẹ́ wọn kọ̀ ni Olúwa yóò ìrànlọ́wọ́ ńlá ní orúkọ Jésù ó yá kó tẹ̀ yín lọ́wọ́ ìrànlọ́wọ́ ńlá tẹ́ ẹ̀ fọkàn sí ògo ńlá tẹ́ ẹ̀ fọkàn sí lórúkọ Jésù ó yá kó tẹ̀ yín lọ́wọ́ mọ́mì bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ta lẹni náà tó lọ́wọ́ fọmọ pamílẹ́kún mọ́mì ta lẹni náà ta tara obìnrin bí tó lọ́wọ́ fọmọ dá mi lóró ta lẹni náà ta lọ́kàn náà tó lọ́wọ́ fọmọ dààmú mi lónìí ní orúkọ Jésù tí ó gbèrè tìjú ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbẹ́ga Jésù mọ́mì dáàdì ta lẹni náà tó lọ́wọ́ fọmọ pamílẹ́kún mọ́mì mi ta lẹni náà tó lọ́wọ́ fọmọ dá yín lóró lónìí ní orúkọ Jésù Olúwa yóò jẹ̀bi lórí ìwàláyé yẹn àtọmọ yín mo ní yóò jẹ̀bi ni lórúkọ Jésù yóò sì gbèrè tìjú Ọlọ́run májẹ̀mú yóò mú yín tayọ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń kí mi pẹ́ kú sí Olúwa mà ọmọlọ́lá lórúkọ Jésù Olúwa yóò mú yín délé láyọ̀ wọn ò ní fi tẹ́lẹ̀ pílẹ̀nì lórúkọ Jésù Kristi ẹja sọ fọ́lọ́run ẹ̀mú ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa o ògo mi má jẹ́ ó di ti ẹlòmíràn ògo mi ire mi ayọ̀ mi má ṣe ní àpélé fún ọmọ ẹlòmíràn ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ògo yín ò ní di ti ẹlòmíràn mọ́mì ẹ máa ṣí àrẹ̀ fún èèyàn mẹ́ta ní kámánkíá ògo yín ò ní di ti ẹlòmíràn ògo wà sáyé yín èyí tẹ́ ẹlẹ́fẹ́ wá ṣe inú ayé yẹn gangan lórúkọ Jésù ní ò ní di ti ẹlòmíràn Ọlọ́run má jẹ̀mú ògo yín ò ní di àpínlẹ̀ lórúkọ Jésù ògo yín ẹ ó rí lò pẹ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ lọ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa jẹ́ kí ire ayọ̀ mi ó dé má jẹ́ kí ire ayọ̀ mi ó dé ẹlòmíràn nígbà tí wọ́n bọ̀ wá fún ní àwọ́ọ̀dù wọ́n lọ fi hàn ní bẹ̀rẹ̀ gíráǹdì ẹ̀ pé àwọ́ọ̀dù wọn tí wọ́n dẹ̀ tí wọ́n ṣeré ṣe àpẹ́ kò dáa ẹlòmíràn rìsọ́ọ̀tì rẹ̀ tó jẹ́ pé yóò lò tí ó fi máa jẹ tí ó fi máa mú wọ́n mọ̀ọ́mọ̀ àwọn ọ̀tá mọ̀ọ́mọ̀ lọ gbé sínú inú sani òun náà wá sọ́dọ̀ kiri ògo mi o má jẹ́ ó di àpínlẹ̀ fún ọmọ ẹlòmíràn gbàdúrà yìí orúkọ Jésù agbára Jésù agbára ga Jésù mọ́mì dáàdì mi ògo yín ò ní di ti ẹlòmíràn mọ́mì ògo yín ò ní di àpínlẹ̀ fún ẹlòmíràn ògo yín yóò tẹ̀ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ sọ fọ́lọ́run Ọlọ́run gbà mí lọ́wọ́ ẹni tó dọwọ́ bo ògo ayọ̀ mi
gbogbo ẹnikẹ́ni tó dọwọ́ gbogbo ayọ̀ mi Olúwa já ayé mi gbà kúrò lọ́wọ́ rẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù Kristi gbogbo ẹnikẹ́ni tó dọwọ́ gbogbo ayọ̀ yín yẹn mọ́mì tó lẹ̀ ní rọ́nà lọ tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà tó gbogbo tó yẹ kó ti dún àti tó yẹ kó ti dáhùn síbẹ̀síbẹ̀ kì í tí ì dáhùn lónìí ní orúkọ Jésù Olúwa kó já ayé yín gbà kúrò lọ́wọ́ rẹ̀ gbogbo ọwọ́ tó fi bo ògo yín mọ́lẹ̀ yẹn lórúkọ Jésù ọwọ́ náà kó gbẹ dànù dáàdì mọ́mì mo lọ́wọ́ náà yóò gbẹ dànù lórúkọ Jésù Olúwa nítorí kò ní lè ráyè nínú ọwọ́ yín mọ́ ní orúkọ Jésù kò ní ráyè nínú ògo yín mọ́ ògo yín ò ní ṣe pínlẹ̀ bẹ́ẹ̀ ni Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù mọ́mì ògo yín ò ní ṣe pínlẹ̀ fún ọmọ nítorí ẹni tá a pè ní orí ní ìgbà mìíràn ó máa ń ẹrù ṣe mọ̀ pé orí ni yín ẹ gbé ọwọ́ sí orí yẹn orí mi dìde dún ọ̀rọ̀ lónìí ẹlẹ́dàá mi dìde dún ọ̀rọ̀ fún mi lónìí orí mi dìde dún ọ̀rọ̀ fún mi lónìí Ọlọ́run o orí ni mi má jẹ́ padà di ìrù má jẹ́ padà dọ́mọ ẹ̀yìn orí ni mi má jẹ́ padà dání gbàdúrà yìí orúkọ Jésù agbára Jésù agbára Jésù orí ni yín orí ni mi lórúkọ Jésù má jẹ́ padà dọ́mọ ẹ̀yìn mọ́mì lórúkọ Jésù ẹ̀ ní padà dọ́mọ ẹ̀yìn orí tẹ́ ẹ jẹ́ náà lórúkọ Jésù orí náà lẹ́ òjò ipò tẹ́ ẹ fi jẹ́ olórí ní orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mọ́ ya kó fi lé yín lọ́wọ́ dáàdì mọ́mì lórúkọ Jésù ó ya kó fi lé yín lọ́wọ́ ẹ ò ní jẹ ẹrú mọ́ kí ló ń jẹ ẹrú lónìí ìpín yín ti kọ́ ọ́ ná bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ gbàdúrà kan ìka tó gbà fọ́lọ́run Ọlọ́run o ṣé àwọn ọmọ mi ní olú ọmọ pé ó ṣe pàtàkì wọ́n téèyàn bá di ọwọ́ là yóò ti ara ọmọ là ẹ̀mí mọ́ gbà mí ó yá sí àwọn ọmọ mi ní olú ọmọ ní ìdílé ìyá tí àwọn apá ìnìkan kẹ́ ẹ bímọ síbẹ̀ ní ìdílé bàbá ìnìkan kẹ́ ẹ bímọ síbẹ̀ Ọlọ́run o ṣé àwọn ọmọ mi ní àṣàyàn ọmọ ṣé wọ́n ní olú ọmọ ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù Kristi Ọlọ́run nílé ìyá nílé bàbá Olúwa kó ṣe àwọn ọmọ wa ní olú ọmọ mọ́mì Olúwa ṣe àwọn ọmọ wa ní olú ọmọ nílé ìyá nílé bàbá lórúkọ Jésù ẹ̀yin ọmọ ìyá ó yà rẹ̀ lórúkọ Jésù ọ̀tá fẹ́ ni ọ̀tá kọ̀ ni lórúkọ Jésù olú ọmọ lẹ́ ò jẹ́ ẹ̀yin ọmọ máa ní orúkọ Jésù lọ́kùnrin lóbìnrin olú ọmọ lẹ́ ò jẹ́ ẹ ó sì yá ìyá àti bàbá yín ni lórúkọ Jésù ẹ ò ní kúkú àjọkú bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi Olúwa kó fi àṣẹ dá wa lóhùn ẹni mẹ́sẹ̀ ló yẹ kó fi àṣẹ dá wa lóhùn ọba tó pọ̀ nípa tí kó fi àṣẹ dá wa lóhùn a ó yìn ọ́ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi àdúrà ṣẹ́gun la fẹ́ gbà yín ṣe àkóbọ̀ sọ fún wa pé ṣọ́ọ̀ṣì Kérúbù àti Séráfù ìjọ ìṣẹ́gun tẹ̀mí ilẹ̀ àánú ni mí ìníjọ wa àwa fẹ́ gbàdúrà ìṣẹ́gun báyìí ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ìwọ gbòǹgbò tó ń bẹ nídìí bàbá mi tó níwọ̀n ò ní ṣe lójú ẹ̀mí rẹ Olúwa kó fi kú òjijì pọ̀ ó yẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ìwọ tó pẹ́ ní gbòǹgbò nílé ìyá ńlẹ̀ bàbá mi nílé ìyá ńlẹ̀ bàbá yẹn tó lẹ́ ò ní ṣe lójú ẹ̀mí òun Olúwa kó gbẹ̀mí ẹ̀ lójijì ọba àwọn ọba kó gbẹ̀mí ẹ̀ lójijì Ọlọ́run májẹ̀mú yá kó gbẹ̀mí ẹ̀ lójijì gbogbo tó fi ṣagbá lórí gbogbo àwọn ọmọ olú ọmọ nílé ìyá nílé bàbá tó lẹ́ ò ní rọ́nà lọ tó ní gbòǹgbò lòun òun máa dùbù ojú ọ̀nà ni lónìí ní orúkọ Jésù Olúwa kó fẹ̀mí ẹ̀ ṣètùtù ayé tiyín mọ́mì ẹ̀ dáàdì ẹ̀ rọ̀ náà lọ brọ́dà mi mo lẹ́ máa rọ́nà lọ sísà ẹ̀ máa rọ́nà lọ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi a lọ tún gbàdúrà ẹlẹ́ẹ̀kejì mo sọ fún ẹnu ìṣẹ́gun là ń lọ báyìí ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ẹ mú ọba tó pọ̀ gbogbo ẹni tó dúró ní ibùba tó ń gapá lórí ọ̀rọ̀ mi tó ní kànga ayọ̀ mi ò ní kan omi
Ọlọ́run bá ń gbègbìn lójijì ní orúkọ Jésù. Ó yá gbègbìn àdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Gbogbo ẹnikẹ́ni ọkọ̀ tó ní kànga ayọ̀ yín ò ní kan omi. Gbogbo ẹnikẹ́ni ọkọ̀ tó ní kànga ayọ̀ mi ò ní kan omi. Lónìí ní orúkọ Jésù, Olúwa pèsè yàrá àsàlẹ̀. Bàbá o, ó yá fi kọ́kọ́rọ́ àsàlẹ̀ lé lọ́wọ́. Ó yá kẹ́mi bá lè lọ́nà lọ. Kànga ayọ̀ yín yóò kan omi mọ́ mi. Kànga ayọ̀ yín yóò kan omi dádì mi. Kànga ayọ̀ yín yóò kan omi brọ́dà. Kànga ayọ̀ yín yóò kan omi sísítà. Lórúkọ Jésù. Kódà òǹkó mú nínú rẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ já sọ fún Ọlọ́run. Àdúrà ṣẹ́gun ló kù. Ọ̀wọ̀ ọmọ ọ̀tá ọ̀fẹ́ wọn ọ̀fẹ́ kéékèèké àdúrà. Ọlọ́run o. Olúwa wọ ẹ̀yẹ iná ibi lórí ọ̀tá tó ní ìṣe mi ò ní ṣojú òun sẹ́. Tó ní àwọn tí tó ń bá mi dé gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ odò. Ṣé mọ̀ pé àwọn ogun bẹ́ẹ̀ ń bẹ ní ìdílé? Kò sí ìdílé tí ò sí mọ́mì. Dádì tí ò sí. Àwọn ogun kan wà tẹ́ kò sọ́mọ tí ò rọ́ náà lọ. Gbogbo ọmọ wa rí bákan náà tó bá tún fẹ́ rọ́wọ́ mú báyìí. Ọba kù díẹ̀ tí ọ̀rọ̀ wọ́ mú báyìí wọ́n sì pa ọmọ ológo. Ọlọ́run gbà mẹ́. Gbogbo ẹni tó ní ọ̀tá àdé ọmọ ológo lòun máa bẹ́ orí rẹ̀ dànù. Ọmọ ológo lòun máa rì mọ́lẹ̀. Ọmọ ológo lòun ìjẹ́kọ́ rọ́nà lọ. Ọmọ ológo lòun máa sẹ́ orí rẹ̀. Lónìí ní orúkọ Jésù máa jọra yẹnu ayé mi tọmọtọmọ gbàdúrà yé. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Gbogbo ẹnikẹ́ni ọkàn tá a tara obìnrin mú jáde. Ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀tá àdínú ilé ní inú ilé lòun ń gbé. Tó jẹ́ pé gbogbo ọmọ ológo ló máa ń wá láti ṣẹ́rí. Lórúkọ Jésù kò ní ráyè nínú ayé yín. Tọmọtọmọ lórúkọ Jésù mo ní ò ní ráyè nínú ayé yín. Gbogbo ẹ̀mí tó jẹ́ pé ọmọ ológo ló máa ń wá kiri láti lè ba ayé ẹ̀ jẹ́. Láti lè fi kú òjijì pa, láti lè má jẹ́ ó tọ́jú. Lónìí ní orúkọ Jésù, gbogbo ẹni náà Olúwa kó gbẹ̀mí ẹ̀ lójijì. Gbogbo tó fi ṣagbára yẹn lórúkọ Jésù ó yá kó da sánmọ̀ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Mọ́mì, dádì, oore tí ń bọ̀ lọ́wọ́ yín yẹn wọ́n tún ti rí. Mo ní wọ́n ti rí. Àánú tẹ́lẹ̀ ń bèrè fún tó fẹ́ tẹ̀yìn lọ́wọ́ yẹn. Ó ti tún mú gíngì ibi rẹ̀ láti fi wò ó. Ó tún ti rí. Ẹ̀yin ẹja sọ fọ́lọ́run. Gbogbo gíngì ìbànújẹ́. Wọ́n ní àwòrán ní sọ fún wa bá a ṣe wà. A ò lè wà ní dúdú kó fi wá hàn pé a pupa. A ò sì lè wà ní kúkúrú kó fi hàn pé a ga. Àwòrán yẹn làwọn fi ń mọ́nítọ̀ ìrìn àjò ayé ènìyàn. Àwòrán ibi ni. Láti fi ba ayé àwọn ọmọ ológo jẹ́ ni. Ẹja sọ fọ́lọ́run. Àwòrán ibi tí ọ̀tá fi ń mọ́nítọ̀ ìrìn àjò ayé mi. Níbo ni mo kù sí? Níbo ni mò ń lọ? Níbo ni mo dé dúró báyìí? Ó gbọ́ àwòrán ibi tí ọ̀tá fi mọ́nítọ̀ ìrìn àjò ayé mi. Tó fi mọ́nítọ̀ ìrìn àjò ìṣerere yín. Lónìí ní orúkọ Jésù, Olúwa àrá ọ̀run kó dàpọ̀ mọ́ iná ó yá kó fọ́ dànù ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Àwòrán ibi ètí ọ̀tá mú lọ́wọ́, ètí ìkà mú lọ́wọ́, ètí ẹni ibi mú lọ́wọ́, ètí ìkà ìdílé mú lọ́wọ́, tó fi mọ́nítọ̀ ìrìn àjò ayé yín, tó fi mọ́nítọ̀ ìrìn àjò ayé ọmọ yín, tó fi mọ́nítọ̀ ìrìn ìṣerere yín, tó mú lọ́wọ́ tó fi ń wo ògo ayé yín yìí. Lórúkọ Jésù, àárọ̀ ọ̀run yá kó dàpọ̀ mọ́, ó yá kó fọ́ dànù. Olúwa jẹ́ ó fọ́ dànù, kó mọ́ lè rìnà rí ayé yín mọ́. Ògo tí ń bọ̀ yìí mọ́mì dádì yóò tẹ̀yìn lọ́wọ́. Bí ò bá ní tẹ̀yìn lọ́wọ́, òun yóò kú, ògo yóò wá dé. Tó ní kò ní tẹ̀yìn lọ́wọ́, mo ní yóò fẹ̀mí rẹ̀ kin, yóò sì tẹ̀yìn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ògo yín á tẹ̀yìn lọ́wọ́ mà. Lórúkọ Jésù mo ní yóò tẹ̀yìn lọ́wọ́. Ẹni tó ní òní tẹ̀yìn lọ́wọ́ kò ní sojú rẹ̀ torí pé kíni yóò ti kọjá lọ. Bẹ́ẹ̀ ni yóò ti kọjá lọ torí ẹ̀yìn òkú ni wọ́n máa ń pín àkàrà mà. Dádì, ẹ̀yìn òkú ni wọ́n máa ń jẹ àkàrà sà. Òun yóò ti kú kó tó di pé ògo yẹn yóò dé. Ògo yẹn wà pẹ́ lọ́wọ́ yín. Ẹ wá já sọ fọ́lọ́run. Ọlọ́run tó gbọ́ ìbádé ògo díẹ̀ mi pin. Èmi ò béèrè lọ́wọ́ rẹ̀.
ògódì ẹ̀mí pin ọlọ́run má ṣerú ọlábẹ̀ fún yín gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára jésù ògódì ẹ̀mí pin lórúkọ jésù mo ní òní jẹ́ ìpín yín ògódì ẹ̀mí pin lórúkọ jésù mo ní òní jẹ́ ìpín yín ògo tí ó tẹ̀yìn lọ́wọ́ tẹ́fẹ̀ mí kún àti àlàáfíà lò lórúkọ jésù ó yẹ gbà á lórúkọ jésù mo fi ní kẹ́ ẹ gbà á lórúkọ jésù mọ́mí ẹ gbà á ògódì ẹ̀mí pin kò ní jẹ́ ìpín yín ògódì ẹ̀mí pin kò ní jẹ́ ìpín yín tá a bá rí ẹnikẹ́ni tó lóun ó tún dàdúrà yìí nù kúrò nínú ayé yín ní ọ̀sán yìí wípé òun ìjọgọ yẹn kó tẹ̀ yín lọ́wọ́ lórúkọ jésù olúwa yóò pè sí yàrá àṣàlẹ̀ ni bẹ́ẹ̀ ni ọlọ́run májẹ̀mú yóò pè sí yàrá àṣàlẹ̀ ẹ̀yin ò wá rọ́nà lọ jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ẹjá sọ fọlọ́run ọ̀nà gbòòrò ńlá tó làálẹ̀ fún mi yìí ọ̀nà tó tọ́ tó gbòòrò tó làálẹ̀ fún mi yìí ọlọ́run o àṣẹni lórí ajẹnímọ̀ràn afanisẹ́yìn kúrò lójú ọ̀nà ògo kò ní ráyè nú ògo yín ẹ gbàdúrà yìí orúkọ jésù agbára ńlá jésù agbára jésù ọ̀nà tí olúwa là sílẹ̀ fún yín gbòòrò yìí lórúkọ jésù apanilẹ́sẹ̀ dà kúrò lọ́nà yìí lórúkọ jésù kò ní ráyè nínú ayé yín ọ̀nà yín ò sì ní dí mọ́ ọ̀nà yìí ti lànà lórúkọ jésù kò ní dí mọ́ ọ̀nà tó olúwa là fún yín lórúkọ jésù mo ní ò ní dí mọ́ mi ẹ gbàgbọ́ ẹ gbé àgbọ́ ẹ ṣe àmì lórúkọ jésù ọ̀nà yìí ò ní dí mọ́ lórúkọ jésù ọ̀nà yìí kò ní dí mọ́ lórúkọ jésù ọ̀nà yìí ò ní dí mọ́ lórúkọ jésù ọ̀nà yìí ò ní dí mọ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín lórúkọ jésù kristi ẹ jẹ́ gbàdúrà kan sí ká tó lọ sínú ìpele mìíràn ẹ jẹ́ sọ fọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa gbé olùrànlọ́wọ́ dìde fún mi ẹ̀yin náà mọ̀ pé ẹ nídìí olùrànlọ́wọ́ kan ṣoṣo tó jẹ ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ ọbẹ̀ lọ́wọ́ ọlọ́run Elédùmarè tó bá rán sínú ayé yín wà láì kò sí tí wọ́n lè sọ fún kò sí tí ẹnikẹ́ni lè sọ fún olùrànlọ́wọ́ yẹn tó bá dé mọ́mì olùrànlọ́wọ́ kankan tó ju ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ olùrànlọ́wọ́ kan ṣoṣo tó ju ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ olúwa kó rán sínú ayé yín ẹ gbàdúrà orúkọ jésù olùrànlọ́wọ́ ńlá o ní orúkọ jésù olúwa kó rán sí yín mọ́mì olúwa yóò rán sí yín aláàánú ńlá olúwa yóò rán sí yín ẹ ra àánú gbà bẹ́ẹ̀ ni yóò rìn jésù olúwa wa àmín lórúkọ jésù kristi ọlọ́run májẹ̀mú yóò gbòòrò dìde fún yín yóò gbòòrò dìde bí gbogbo èèyàn mọ̀ pé oyè ẹ̀sùn ọlọ́run dé sínú ayé yín bẹ́ẹ̀ ni yóò rìn jésù kristi olúwa wa àmín lórúkọ jésù kristi lẹ́ẹ̀kan sí màmá wa ayaba mo gbàdúrà fún ọmọ yẹn lẹ́ẹ̀kan sí lórúkọ jésù àìsàn yẹn bọ́lọ́run ṣe ṣiṣẹ́ wọlé yẹn kò ní gbérí mọ́ kò wá ní kúrò lára tiẹ̀ kó tó bọ́ sára àwọn ọmọ mìíràn kò ní kúrò lára rẹ̀ kó bọ́ sórí àwọn ọmọ tiwa náà lórúkọ jésù mo gbàdúrà yẹn láti ẹyọ wákàtí ọ̀wọ̀ yìí mọ́mì ẹ ò ní fojú sunkún ọmọ náà wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí yín gbogbo ṣíṣe lẹ́tẹ̀ ẹ̀kú lórúkọ jésù ẹ̀yin ò mọ́ ọkọ débi pẹ́mi náà mọ̀ ọkọ a ò ní kọ́ lórí ọmọ lórúkọ jésù a ò sì ní kọ́ lórí ọmọ lórúkọ ọlọ́run alààyè gbogbo ṣíṣe lẹ́tẹ̀ ẹ̀kú lẹ́tẹ̀ ọ̀fọ̀ gbogbo ẹrù tàbí àmì ìtúbọ lórúkọ jésù ò ní gbéyà sínú ilé wa bẹ́ẹ̀ ni yóò rí jésù àmín lórúkọ jésù kristi ẹ̀rí ńlá yóò tẹnu yín jáde wípé ẹ gbọ́ àdúrà láti jẹ́jọ lórí ọmọ yẹn ọlọ́run sì ṣe kíni ó sì dáhùn mọ́mì ọlá anímọ̀ṣáhùn ẹ ò ní fojú sunkún àwọn ọmọ náà ọlọ́run májẹ̀mú yóò dì yín mú bẹ́ẹ̀ ni yóò rí jésù kristi olúwa wa àmín lórúkọ jésù kristi ẹ jẹ́ ká gba àdúrà àwọn aláìsàn oníṣàn ni gbogbo tí í ṣe àìsàn àgọ́ ara ẹ jẹ́ á sọ fún ọlọ́run ẹ jẹ́ á gbàdúrà yìí mọ́mì ó yẹ ẹ jẹ́ á bomi sí tòsí ẹ jẹ́ á gbàdúrà yìí mà ẹ jẹ́ á sọ fún ọlọ́run ìwọ àìsàn gbọ́rọ̀ olúwa gbogbo àìsàn tí ó ṣe àgọ́ ara yín yẹn ẹ̀yin ni ẹ máa dákọ rẹ̀ lórúkọ jésù olúwa yóò sì máa mú kúrò ọlọ́run má jẹ̀mú omi tí wọ́n gbé síwájú wọn yìí lórí ogun àìsàn tí ń bẹ nínú àgọ́ ara wọn lórúkọ jésù ìwọ àìsàn gbọ́rọ̀ olúwa láti run orí wọn dé ìkànnà ẹsẹ̀ wọn lórúkọ jésù ẹ ò tún gbúrò rẹ̀ mọ́
gbogbo ogun ẹ̀sán tí ò lórúkọ tó ṣẹ̀ ń wórúkọ fún yẹn èyí tó dàbí ọfà ni sínú àgọ́ ara yín wọ́n wá sọ di àgbàná síbẹ̀ lórúkọ Jésù yá kó pòórá. Ọlọ́run májẹ̀mú o gbogbo ẹ̀sán gbọ́rọ̀ Olúwa nínú omi ara ni nínú ẹ̀jẹ̀ ni nínú iṣan ara ni nínú egungun ni nínú ẹran ara ni nínú bọ́gọ́ ara yín ni ìwọ ẹ̀sán ó yá jáde. Gbogbo ogun ẹ̀sán gbọ́rọ̀ Olúwa nínú ayé yín nínú àyà yín nínú ayé yín lórúkọ Jésù Kristi gbogbo ogun ẹ̀sán náà ó yá kó di àwátì níbẹ̀. Ẹ ò ní ṣàìsàn mọ́ ẹ̀sán káìtàn lórúkọ Jésù ayé ò ní fi dè yín mọ́lẹ̀. Wọ́n máa fẹ́ sọ́dàgbà náà fún ayé yín ni lórúkọ Jésù. Ó ní èpè lọ́bẹ́lẹ́ pè èdì lọ́bẹ́lẹ́ èdì ó kásásí lọ́ọ́ bá sásí kí fa lọ́ọ́ bò ní fa gbogbo ènìyàn tó ń pẹ́rì yín kíbi ó padà sórí wọn. Èpè lọ́bẹ́lẹ́ pè èdì lọ́bẹ́lẹ́ èdì ó kásásí lọ́ọ́ bá sásí kí fa lọ́ọ́ bò ní fa gbogbo ènìyàn tó ń pẹ́rì yín kíbi ó padà sórí wọn. Gbogbo èèyàn tó ń pẹ́rì yín ẹ̀yin náà wò lójú àlá ni wọ́n ti gbé wá látẹ̀yìn aláyẹ báyìí ni gbogbo ẹ̀ ti dàrú lórúkọ Jésù. Olúwa máa tútò. Ọlọ́run májẹ̀mú agbára ni lórúkọ Jésù. Olúwa tún ṣe gbogbo ogun ẹ̀ṣẹ̀ gbọ́rọ̀ Olúwa lónìí ní orúkọ Jésù yá kó dàwátì níbẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. A fi omi yẹn wẹ̀ á dẹ̀ mu níbẹ̀. A fi omi yẹn wẹ̀ á dẹ̀ mu níbẹ̀. Mi ò fẹ́ mọ rúurun tẹ́ ẹ ṣe sórí yín mọ́mì o. Ẹ jẹ́ kómi yẹn kó kàn yín lórí dáadáa. Àtòrí ṣé rí gbogbo tí ṣe gbogbo san láti orí wa báyìí mọ́mì gìgírísẹ̀ wa ló parí sí o. Ẹ jẹ́ kómi yẹn tọ orí yẹn kó dé gìgírísẹ̀ yẹn dé ibi iṣan tó parí débẹ̀. Iṣan tó parí gbogbo ìgbésí ayé ènìyàn gìgírísẹ̀ báyìí ló wà láti orí dé gìgírísẹ̀ yẹn. Kómi yẹn kó tọ ara yín débẹ̀ kẹ́ ẹ fi wẹ̀ ibikíbi tó wù ká ẹ lè wà. Ẹ má jẹ́ kómi kó dànù ká ẹ fi gbé délé mọ́mì. Ẹ má jẹ́ kómi kó dànù ká ẹ fi lè fi wẹ̀ mà. Ṣùgbọ́n ní awọ́lọ́wọ́ ní ìsinsìnyí sáré mu níbẹ̀ lórúkọ Jésù. Ẹ ò ní ṣàìsàn. Gbogbo ogun ẹ̀sán yẹn lórúkọ Jésù yóò di àwátì nínú ayé yín. Ọkàn yín yóò dẹ̀ balẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Fún àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́ mà oníṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ ni mò ń ṣe ṣùgbọ́n àwọn ẹ̀mọ́ ní àwọn kọ́sítọ́mà lè bomi síwájú ṣọ́ọ̀bù yẹn lẹ́ máa bu lẹ́ máa fomi wọ́n ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ lójú ọjọ́ mẹ́ta lọ. Monday ló ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ á dẹ̀ parí Wednesday tí ṣọjú àánú. Wednesday lẹ́ parí omi ní lílò ṣùgbọ́n láti Monday lẹ́ gbọ́dọ̀ tó lò ó. Ẹ máa bá mi fi iyọ̀ tíntínní sí àti oyin ẹ máa fi sínú omi yìí iyọ̀ àti oyin àti omi yìí oríṣi mẹ́ta tó máa jẹ́ náà nìyẹn lórúkọ Jésù. Àti Monday lẹ́ ti máa lò ọjọ́ mẹ́ta lẹ́dẹ̀ gbọ́dọ̀ fi lomi náà ẹ máa fi wọ́n ṣọ́ọ̀bù yẹn lórúkọ Jésù. Àánú tẹ́ ẹ fọkàn sí yóò jáde fún yín. Àánú tó tayọ òye ẹ̀yin gangan lórúkọ Jésù mo ní yóò tẹ̀yìn lọ́wọ́ torí ibi tẹ́ ẹ̀rọ kan rẹ sí ẹ̀ mà ro oore gbà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín mọ́mì ibi tẹ́ ẹ̀rọ kan rẹ sí dádì ẹ̀ rí oore gbà níbẹ̀. Ẹ̀yẹ ẹja gbàdúrà yẹn fún oníṣọ́ọ̀bù yẹn orúkọ Jésù orúkọ Jésù agbára Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú Olúwa ó yá wọ inú omi lọ. Ọlọ́run májẹ̀mú ó yá ṣe àwòtán ṣọ́ọ̀bù náà tó máa ti fomi wọ́n ṣọ́ọ̀bù yẹn lórúkọ Jésù. Títà rírà Ọlọ́run májẹ̀mú ó yá jí ó bẹ̀rẹ̀ níbẹ̀. Aláàánú tó ju ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ mọ́mì dáàdì yìí nídìí rẹ̀ ó yá ràn sí wọn kẹ́ ẹ ráàánú gbà káàánú dìde fún yín kẹ́ ẹ rójú rere ènìyàn kẹ́ ẹ rójú rere Ọlọ́run olóore ńlá o tẹ́ ẹ fọkàn sí ó yá kó ràn yín lọ́wọ́. Mọ́mì ẹ mà rà láàánú ńlá dáàdì mo lẹ́rọ olóore ńlá sísà bùrọ́dà mi olóore ó dìde fún yín lórí ṣọ́ọ̀bù yẹn ní orúkọ Jésù ẹ ráàánú gbà. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Fún àwọn ọmọdé ẹja sọ fọ́lọ́run mo sọ fún wa pé Monday títí di Wednesday lẹ máa fi lu omi yẹn ẹ máa fi ṣí ṣọ́ọ̀bù yẹn
lórúkọ Jésù ẹ ra àánú gbà, bẹ́ẹ̀ ni ẹ ra àánú gbà. Yes, ẹ jẹ́ á gbàdúrà fún àwọn èwe. Ọlọ́run májẹ̀mú, Olúwa kó gbàdúrà fún ẹ̀yin èwe ní orúkọ Jésù. Ẹ ò ní yọ sọnù, ikú òjijì ò ní jẹ́ ìpín yín, wàhálà ìdààmú ò ní jẹ́ tiyín. Màmá bàbá lórúkọ Jésù ẹ ní fojú sunkún àwọn ọmọ yìí. Wọ́n wà nítòsí, wò sí nítòsí, fọ́tò wọn tẹ́ ẹ kọ́ lọ́wọ́ yẹn náà ti dúró fún orí wọn, àwòrán wọn náà nìyẹn. Lórúkọ Jésù Olúwa kó sàmìyè sí orí wọn, orí kọ̀ọ̀kan wọn Olúwa sàmìyè síbẹ̀. Mọ́mì, ikú yóò rí àwọn ọmọ yẹn yóò sà, àìsàn yóò rí àwọn ọmọ yẹn yóò fòlò. Lórúkọ Jésù ẹ ò ní fojú sunkún àwọn ọmọ náà, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Fún àwọn tó ń tà tó ń rà, àwọn ọlọ́jà kéékèèké ṣùgbọ́n tí wọ́n fẹ́ oore ńlá, oore gbáǹkọ́gbì tí wọ́n fẹ́ kọ́lọ́run ṣe fáwọn, ó yẹ ẹ̀já sọ fọ́lọ́run lórúkọ Jésù, orúkọ Jésù. Àwọn mọ́mì tí wọ́n ń tà tí wọ́n ń rà, dáàdì tí wọ́n ń tà tí wọ́n ń rà yìí, wọ́n ń bèrè fún olóore ńlá, oore gbáǹkọ́gbì Olúwa fi lé wọn lọ́wọ́. Mọ́mì, oore gbáǹkọ́gbì Olúwa yóò fi lé yín lọ́wọ́. Gbogbo tí ṣogun gbèsè àti òkúta yẹn lónìí ní orúkọ Jésù, gbọ́ ọ̀rọ̀ Olúwa ní ibi iṣẹ́ yẹn ní orúkọ Jésù ẹ ò ní gbúrò rẹ̀ mọ́. Kí ló ń jẹ́ òkúta? Kí ló ń jẹ́ ogun gbèsè? Kí ló ń jẹ́ ogun àfàtó? Kí ló ń jẹ́ ogun àgbàná? Lórúkọ Jésù Olúwa gbà wọlẹ̀, bàbá gbà wọlẹ̀, ọmọ gbà wọlẹ̀, ẹ̀mí mọ́ gbà wọlẹ̀ lónìí ní orúkọ Jésù. Ẹ ò ní ráre, iṣẹ́ yín ò ní ráre, ẹ̀yin náà ò ní ráre. Aláàánú yóò dìde fún yín. Ogun gbèsè yẹn ẹ̀ tún gbúrò rẹ̀ mọ́, ogun àgbàná yẹn ẹ̀ ní gbúrò rẹ̀ mọ́. Gbogbo ẹnikẹ́ni tá ẹ lè máa bá rìn tó lè máa fa wàhálà wọnú ayé yìí, Ọlọ́run májẹ̀mú kó yà yín yà lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù. Àánú kó dìde fún iṣẹ́ yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Olúwa kó fàṣẹ dá yín lò, ẹni máa Ísírẹ́lì kó fàṣẹ dá yín lò lórí àwọn ọmọ yẹn náà ní orúkọ Jésù. Olúwa kó fàṣẹ dá wọn lò, Olúwa kó dúró tì yín. Gbogbo ẹrù tàbí abẹ̀túwọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa kọ́, má jẹ́ wọn gbé káwa mọ́lẹ̀ Ọlọ́run. Ó yá ṣàánú fún wa, bàbá ṣàánú fún wa, ọmọ ṣàánú fún wa, ẹ̀mí mọ́ kó ṣàánú fún wa lórúkọ Jésù. Ẹ ra àánú Ọlọ́run, ọwọ́ àánú Ọlọ́run yóò ràn yín lọ́wọ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ sáré lọ tún gbàdúrà méjì yìí. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, Ọlọ́run o, bọ́dún iṣẹ́ ń tán lọ, Ọlọ́run fààbò bò mí tọmọtọmọ. Ọlọ́run o, bọ́dún iṣẹ́ ń tán lọ, Olúwa fààbò bò mí tọmọtọmọ. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run bọ́dún iṣẹ́ ń tán lọ, bàbá o, Ọlọ́run tó ní ààbò lọ́dọ̀, ó yá kó fi bò wá, bàbá fi bò wá. Ọba tó ní ààbò lọ́dọ̀ lórúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú kó ràbò sínú ayé wa, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, Ọlọ́run gbà mí, bàbá gbà mí, olóore mi, má jẹ́ ó ní àtakò nínú. Ṣé àwọn pé àwọn oore kan bẹ lọ́wọ́ Ọlọ́run Ẹlẹ́dùmarè tí ò ní kọ́mítì, tí ò ní pé ẹjẹ́ ìyá alágbájọ́ dé, ẹjẹ́ àbí ìyá alágbájá náà bóyá ká ṣe lóore. Ọlọ́run o, oore tí ò ní ìgbìmọ̀, tí ò ní kọ́mítì, kọ́dún tó parí, Olúwa kó ṣe fún wa. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Oore o tí ò ní kọ́mítì, tí ò ní ìgbìmọ̀ nínú, lónìí ní orúkọ Jésù Kristi. Bàbá o, Olúwa kó ṣe fún yín. Mọ́mì, Olúwa yóò ṣe fún yín. Oore tí ò ní ìgbìmọ̀, tí ò ní kọ́mítì nínú, lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù, Olúwa kó gbà fún yín. Ẹ ro oore gbà, ẹ ra àánú gbà, àánú yóò tẹ̀ yín lọ́wọ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Olúwa kó fi àṣẹ dá wa lóhùn, ẹni máa Ísírẹ́lì yá fàṣẹ dá wa lóhùn lórúkọ Jésù. Oore tí ò ní ìgbìmọ̀, tí ò ní kọ́mítì, ní orúkọ Jésù, Olúwa kó fi lé yín lọ́wọ́. Ẹ ra àánú gbà, àánú yóò dìde fún yín. Ẹ ro oore Ọlọ́run, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti ìjẹ́jọ́, láti wákàtí kan sẹ́yìn, èyí tá a ti bẹ̀rẹ̀ ètò ohùn Olúwa láti ilé ìjọsìn wa, ìjọ Ṣẹ́gun ní Tèmi Ilẹ̀ Àánú. Lórúkọ Jésù, Olúwa yóò dúró tì wá, ọfà yóò fèsù ò ní bà wá lórúkọ Jésù. Ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin, a ò ní gbèrè títí, a ò ní yọ sọnù, a ò ní dèrò àrùn káàkiri. Gbogbo ẹrù tí wọ́n máa ná, tí wọ́n máa náyàn bí ẹ ná ẹran, lórúkọ Jésù kò ní jẹ́ ìpín yín. Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú
tí a bá fẹ́ sùn ẹ jẹ́ ká máa lo sáàmù yìí, ẹ jẹ́ ká máa kà ní ìgbà mẹ́ta. Psalm 13 ìkẹtàlá 13 1 to 6 ẹ jẹ́ ká máa kà á ní ìgbà mẹ́ta kí a tó sùn ní ilé wa ní alaalẹ́. Lórúkọ Jésù ọfà yóò fi ṣù ní bà wá, ọ̀tá ò ní lágbára lé wa lórí. Ní ìjọ mẹ́jọ àti èmi àti yín a ò ní dòkú, a ò ní fẹ́ dòkú. Lórúkọ Jésù Ọlọ́run yóò dì wá mú. Ohun Olúwa náà rí látẹnu ìyá àdúrà rẹ̀ Abániṣẹ́ JP tó wọ́n á tilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun tèmi lè àánú. Lórúkọ Jésù Kristi Olúwa yóò fàánú bẹ̀ ayé wa wò, Ọlọ́run májẹ̀mú yóò dúró tì wá. Ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin a ò ní dòkú. Lórúkọ Jésù a wà láyé, a wà láàyè. Adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK, adẹ̀ndúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò Nàìjíríà ní ibi tí wọ́n ní kí ohun Olúwa kó máa tẹ̀síwájú. Lórúkọ Jésù ayé náà yóò tẹ̀síwájú, kò ní ṣe é dádúró fún ẹnikẹ́ni. Ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin ó di ìjọ mẹ́jọ ká tó pàdé. Mo dúpẹ́ lọ́wọ́ gbójú àti ọkàn tó ń wò ó, mo dúpẹ́ lọ́wọ́ gbójú àti ọkàn tó ń share rẹ̀. Ẹ máa share rẹ̀ fún gbogbo àwọn ènìyàn kan máa wò ó. Lórúkọ Jésù a fi ohun rere wẹ̀yìn náà rí, a ṣe ohun rere kàn yín, ohun rere tó tọ́ sí ayé yín yẹn gangan lọ́dún yìí. Lórúkọ Jésù a fi tètè wá yín rí, a fi lé yín lọ́wọ́. Ní ìjọ mẹ́jọ àtèmi àti yín a tún padà lórí ètò Ohùn Olúwa látẹnu ìyá àdúrà rẹ̀ Abániṣẹ́ JP. Ní ìjọ mẹ́jọ ó dàbọ̀.